àtiwọ́ tó ṣe gbá fáríṣe àtiwọ́ tó sọ̀rọ̀ àríjẹ láì dá lórí comment section. Mi ní láti bẹ́ẹ̀ ni kankan yín sọ̀rọ̀ mi dẹ̀ ní reply yín. Ìbẹ́ ní kankan tó máa sọ fún yín ni pé ẹ mọ ohun tó dẹ̀ mí àti ẹ mọ̀ ìgbà tí mo dọ́dọ̀ lu ọmọ ìgbà tí mo kó ń bẹ̀lẹ̀ mọ́ àbí èdè ti decide pé àríṣe dalẹ̀ àbí mo accept àbí so dalẹ̀ náà ni àbí okay tó bá ipò dalẹ̀ náà ni èmi nìyẹn Ọlọ́run nìyẹn. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Yasin wal Qur'anil hakim min kalamin mursalin ala siratin mustaqim tanzil al-azizir rahim litunzira qawman munzira man fahum ghafilun laqad yaqulu qawlu la aksarun fahum la yu'minun naj'alna fi anakihim agilana fa yala laskun fahum waj'alna min bayni aydihim wa min khalfihim sadaqatan hum la yuzirun. Fídíò tí mo fẹ́ ṣe láàárọ̀ òpó kí n má gba ìbòdì lásìkò akọ ọdún akóyè ọdún ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé ojú wọ́n mọ̀ ọdún gba wọ́n mọ̀ lé sí àwọ̀ mọ̀ lé sí gbogbo tààrọ̀ gbogbo bá ṣe lọ́dún yìí tó bá dọ́dún tí ń bọ̀ àlékún orí àlékún àlàáfíà àlékún dùnú àjẹ ti gbogbo wa lágbára Ọlọ́run. Mo kàn ti ẹ̀dùn wá ń wo nǹkan kan sìn mo wá ń wò pé mo ń kọjá lọ lórí fídíò lọ́tún lósì lórí social media lọ́tún lósì mo ń kọjá lọ mo kàn wò pé mo ti ń wò lẹ́nu lọ́mọta kí ló ṣẹlẹ̀ mo rà mọ̀ tó ẹni tẹ́ ń post àríṣe pé àríṣe da olú ọmọ àríṣe folú ọmọ lẹ̀ ṣe kíní kan ṣẹgbà kan kí ló dé ẹ ti stop ni ẹ ṣe nǹkan kan mọ́ ni sójú rẹ̀ yín ni ẹ má jẹ́ kó rẹ̀ yẹn continue o kí ló dé ẹ má jẹ́ kó rẹ̀ yẹn nílá jẹ́ kó rẹ̀ yẹn náà ẹ jẹ́ continue ẹ má ẹ ló tẹ̀ ṣe fídíò yẹn mọ́ òní wá sọ̀rọ̀ kọ́kọ́ fún gbogbo ẹ̀yin comment section tó jẹ́ pé láàárọ̀ lọ́sàn-án irú nǹkan báyìí lẹ́yìn máa ń wá káàkiri àtiwọ́ tó gbé àríṣe ṣépè àtiwọ́ tó ṣe gbá fáríṣe àtiwọ́ tó sọ̀rọ̀ àríjẹ láì dá lórí comment section. Mi ní láti bẹ́ẹ̀ ni kankan yín sọ̀rọ̀ mi dẹ̀ ní reply yín. Ìbẹ́ ní kankan tó máa sọ fún yín ni pé ẹ mọ ohun tó dẹ̀ mí àti ẹ mọ̀ ìgbà tí mo dọ́dọ̀ lu ọmọ ìgbà tí mo kó ń bẹ̀lẹ̀ mọ́ àbí èdè ti decide pé àríṣe dalẹ̀ àbí mo accept àbí so dalẹ̀ náà ni àbí okay tó bá ipò dalẹ̀ náà ni èmi nìyẹn Ọlọ́run nìyẹn tó ti yé yín tó bá ipò mo dalẹ̀ èmi nìyẹn Ọlọ́run nìyẹn torí pé tí mo fèsì bẹ́ẹ̀ ẹ̀dì kankan yóò mọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀ mọ́ ẹ̀dẹ̀ sọ parí ṣe dalẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo yín pátápátá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀ ní escape ẹ̀sán tó tọ́ sí yín Ọlọ́run ó san fún yín lórí ọ̀rọ̀ mi pẹ̀lú tẹ́ bá mi fà no going back lọ́rọ̀ tèmi Alhaji Mustapha Segun Ajagungbade ẹ̀mí rẹ̀ ò ní bọ́ lójijì Alhaji Mustapha Segun Ajagungbade ẹ̀mí rẹ̀ ò ní jábọ́ lójijì ò ní kú fọ̀tayọ̀ lágbára Ọlọ́run àjíǹde ara yóò mọ̀ jẹ́ fún yín àti gbogbo àwọn ẹ̀ńtọ́rọ̀jì yín pátápátá tẹ̀jọ́ ń ṣẹgbẹ́ union lẹ́kọ̀ọ́ yìí tán rọ̀gbà tí í ká nǹkan kò ní ṣẹ́ nìkan kan wọn àní gbọ́rọ̀ aburú sí anybody àní gbọ́rọ̀ aburú sára wa àní gbọ́rọ̀ òjijì sẹ́ni kankan àlàáfíà mi gígùn wa máa jẹ́ tiwa àti gbogbo ẹni dẹ́ ń gbọ́ mi náà o àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ náà nǹkan kò ní ṣe gbogbo wa àdúrà wọ́gbà akọ ọdún akóyè dún èmi ó ṣe pọ̀ lọ́dún láyé máa sàlám báyìí.